ìbà olódùmarè olódùmarè alápánlá ọba tó ṣolé ayé ró, ọba lánàá ọba lónìí ọba títí ayérayé àìnípẹ̀kun. tó kábíyèsí rẹ olódùmarè. lẹ́yìn olódùmarè kò tún sẹ́lòmíì, olódùmarè náà lọ́ba tó tún kù. tó gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ olódùmarè nílé lóko àti lẹ́yìn odi, mo tún ti dé o. mo dé kólókó ọmọ lè roko, mo tún dé kọ́lọ́nà ọmọ lè rọ̀nà. èmi ọmọ yáyànfẹ́ yín olólùfẹ́ ní náà ni mo tún dé káàbí ìgbófẹ́lú ọkọ̀ sọlẹ̀ gẹ́gẹ́ bí ìṣe mi. mo dé sórí ìkànnì yìí. tó gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ẹ bá kọ̀ tí òkì ní kulé onítọ̀hún náà ti pàdánù káàbọ̀ ni. ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ kú àjálẹ́ ní gbogbo ibi tí kíkì mi bá ti bá ẹ̀yin olólùfẹ́ mi àti àsìkò tẹ́ bá wà lápá ibi tẹ́ wà níbẹ̀ wọn. tó adúpẹ́ lọ́wọ́ olódùmarè, ó tún jẹ́ kọ́jọ́ òní kó sojú tèmi tẹ̀yin olólùfẹ́ mi. ojú tẹ́ sì fi ń wò mí, ojú yín ò ní rere lédè yìí, etí tẹ́ fi ń gbọ́ mi ò ní fàyà pẹ̀lẹ́gẹ̀dẹ̀ bí ọwọ́ aṣọ láṣẹ Èdùmàrè. ẹ dákun, ẹ̀yin lẹ ṣèlérí fún mi pé gbogbo ìgbà tí bá ti dé, tí bá ti ń pè yín, ẹ mọ̀ jẹ́ mi ní gbèjègbèjọ ni. èmi wá pè yín lónìí ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ olódùmarè. wọn ò pè yín fún kú, wọn ò sì pè yín fárùn. mo pè yín o, ó yá ẹ sáré tètè kẹ́ wá jẹ́ mi ní ìhò tèmi. mo pè yín o, ìpè ayé ni kẹ́ ẹ mọ́ bá wọn jẹ́, ẹ mọ́ bá wọn jẹ́ pé tọ̀run. ẹ̀yin olólùfẹ́ mi, ó yá ẹ gbàpò tí yín, ẹ wá nǹkan fìdílé. mo tún ti dé o, mo dé gẹ́gẹ́ bí ìṣe mi. mo dé kólókó ọmọ lè roko, mo tún ti dé kọ́lọ́nà ọmọ lè rọ̀nà. tó ẹ kú ilé o. mo kí gbogbo ẹ̀yin mùsùlùmí òdodo, assalamu alaikum. mo kí gbogbo ẹ̀yin onígbàgbọ́ òdodo náà, àlàáfíà fún yín nínú ilé yìí. mo sì kí gbogbo ẹ̀yin ẹlẹ́sìn baba ńlá wa, ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé pátápátá, mo kí yín o. ẹ kú bélédù àti pé orí àbọ̀rú bọyè yóò mọ ju yín ṣe láṣẹ Èdùmàrè. bẹ́ẹ̀ bá ti ń gbé janlẹ̀ báyìí yóò sì máa fọre láṣẹ Èdùmàrè. tó gbogbo ẹ̀yin lọ́balọ́ba, ẹ̀yin lóyè nílẹ̀ Yorùbá pátápátá, gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ọba aládé, tẹ́ wà lórí àpèrè, tẹ́ ṣe nǹkan ṣẹ̀ṣe tó yẹ kẹ́ ẹ ṣe, tẹ́ sì gorí àpèrè àwọn baba ńlá yín, tó sì jẹ́ pé ẹ̀yin náà lẹ tọ́ sóyè. mo kí gbogbo yín, adé á pẹ́ lórí, bàtà ó pẹ́ lẹ́sẹ̀, ìrùkẹ̀rẹ̀ ó sì jẹjẹjẹ yọ̀dọ̀ kìnní. gẹ́gẹ́ bẹ́yìn olólùfẹ́ mi ti mọ̀ wípé lórí ìkànnì tá a wà yìí, ọ̀rọ̀ lọ́balọ́ba, lóyè ládéládé, ọ̀rọ̀ orí àpèrè, bọ́n ṣe ń jọba nílẹ̀ Yorùbá, àwọn alálẹ̀, ó ní a mọ̀ mú wá fún yín lórí ẹ̀. a sì mọ̀ ṣe àwọn ṣóò lóríṣiríṣi, a mọ̀ ju àwọn skiti síta lóríṣiríṣi lórí ọba kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá. a sì mọ̀ lé àǹfààní láti máa sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ ìtàn nípa àwọn ọba kọ̀ọ̀kan tá a bá rí i pé ó ń rú àwọn aráàlú bẹ̀ lójú. torí ilẹ̀ Yorùbá, ilẹ̀ káàárọ̀ òjíire táwa wà yìí, kò ní dàrú láṣẹ Èdùmàrè. ẹ ń bá ní kílẹ̀ Yorùbá dàrú, nígbà tí ilẹ̀ Yorùbá bá gbòmìnira tán, ẹ̀yìn ẹ̀ láti fẹ́ gbà. torí ilẹ̀ Yorùbá ò lè dàrú láíláí, kò lè dàrú láíláí. ilẹ̀ tó ń sàn fún wàrà àti fóyin nílẹ̀ Yorùbá, ilẹ̀ káàárọ̀ àjíbí, ilẹ̀ tó lódùmarè ọba yọ́nú sí ni, ilẹ̀ òmìnira ni, ilẹ̀ tá a ti ń wa góòlù, ilẹ̀ tí olódùmarè ti ṣe rere, tó ti ṣe dáadáa fún wa. bẹ́ẹ̀ bá mu mángòrò kù, bẹ́ẹ̀ bá ju èso ẹ̀ sílẹ̀, ẹ padà wá bẹ̀ láàrin ọjọ́ mélòó kan yóò ti máa hù. ẹ wo ohun tó lódùmarè ṣe fún wa. ara nǹkan táwọn àtọ̀húnrìn wá rí nù. àwọn Fúlàní tí wọ́n fi wá sí orí ilẹ̀ wa, wọ́n tún fẹ́ lé wa kúrò lórí ilẹ̀ wa, wọ́n ń jí wa gbé, wọ́n tún ń béèrè ránsọ́ọ̀mù. ẹni tí ò rí 20,000 naira tí ò rí fi jẹun, wọ́n ó béèrè 20 million lọ́wọ́ ẹ̀. wọ́n ó dáwó at the end of the day wọ́n á tún pa ẹni náà lópin gbogbo ẹ̀. ṣé léyìí dá nílẹ̀ Yorùbá, ilẹ̀ bàbá wa? ọmọ ẹlẹ́ran wa ti wá ń jẹgún o, ọmọ aláṣọ wa ti wá ń wà kíṣà. ẹ dákun, só yẹ kó rí bẹ́ẹ̀ lórí ilẹ̀ bàbá ńlá bàbá wa? látijọ́ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fi ike gba góòlù lọ́wọ́ àwọn bàbá wa. wọ́n wá ń fi búrẹ́dì, wọ́n fi ń kó wọn lómi ọbẹ̀ lọ, wọ́n tún kó wọn lẹ́rú. àsìkò tá a lè gbára wálẹ̀ rí. ó tún ti wá dásìkò sí yín. àwọn àtọ̀húnrìnwá kan tún ti wá ń wọlé sílẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí. wọ́n tún ti wá ń fi ke, wọ́n tún fẹ́ máa fi gba góòlù lọ́wọ́ wa. ẹ má jẹ́ n tàn yín, bèbí ti ṣẹ́jú.
àwa náà ti gbọ́n, àwa ò sì lè lajú wálẹ̀ kí tàlùbọ̀ ó kó wọ̀ ọ́. Àwa la jà fún ọjọ́ ọ̀la àwọn ọmọ wa tá à ń bí. Olódùmarè ọba ó sì fún wa ṣe. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ àwa àdìtú ọ̀rọ̀ Olódùmarè. Olódùmarè ni lọ́ba tó pè wá tó rán wa níṣẹ́. Àwa ò sì gbẹ́kẹ̀lé èèyàn kankan. A gbẹ́kẹ̀lé nǹkan míì bí òṣù Olódùmarè ọba, torí pé lẹ́yìn Olódùmarè náà ló tún kù. Ẹ ń bá ní òṣù Olódùmarè tó ní òṣù Ọlọ́run, ẹ bá ń sọ fún tọ̀hún. Ẹni nẹ́mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ló ti pàdánù ọpọlọ ni. Olódùmarè ń bẹ bí tàtijọ́ dáadáa. Àwa la sìn Olódùmarè bíi tàtijọ́. Bá a bá sìn bó ti yẹ ká sìn, yóò sì dá wa lóhùn ju béèrè wa lọ. Fún dí èyí, gbogbo àwa tá a jọmọ ilẹ̀ Yorùbá, tá a jọmọ ọkọ ilẹ̀ Yorùbá, ká gbárùkù tira wa, ká jọ ká ṣe bí wọ́n ti ń ṣe kó lè bá a rí bó ti yẹ kó rí. Ká má gbà fáwọn àtọ̀húnrìnwá tí wọ́n ń wọlé láti orílẹ̀-èdè míì tí wọ́n wá ń fara wọn wá sórí àpèrè. Ẹ má jẹ́ ń tàn yín, ṣe ẹ rórí àpèrè ọba tẹ́ ń wò nílẹ̀ Yorùbá hùn. Ibi tó lágbára ni. Ibi tó lágbára ni. Àbájọ àwọn ọba kan ń bẹ tó jẹ́ pé bí wọ́n bá ti fẹ́ jọba, tí wọ́n ti mọ̀ páwọn kọ́ ló tọ́ sí, tí wọ́n ti mọ̀ pọ́wọ́ agbára làwọn fi gbà bẹ̀, wọn ò ní wulẹ̀ wọ gbogbo ohun tó yẹ kí wọ́n wọ̀. Wọn ò ní wọ̀ pẹ̀bí. Wọn ò ní ṣe àwọn òòṣà kan, àwọn orò kan tó yẹ kí wọ́n ṣe. Àwọn orò kan tó yẹ kí wọ́n ṣe wọn ò ní ṣe. Tòrá ti mọ̀ pé báwọn bá ilé ṣe, báwọn bá ilé jókòó sórí àpèrè, ikú nu ni. Wọn ò ní ṣe o. Wọ́n wá gbànà àrùmọ̀kọ́rọ́ yín, wọ́n lọ pe àwọn ẹlòmíín wá láti ibìkan kí wọ́n wá ṣe orò fèkì fún wọn. Wọ́n ó sì ṣe fún wọn, wọ́n ó sì jókòó sórí àpèrè ọ̀hún. Nígbà tó jẹ́ pé kìí ṣàwọn ló tọ́ síbẹ̀, wọn ò sì ṣòro tí wọ́n tó yẹ kí wọ́n ṣe. Àwọn ọba míì ń bẹ tó jẹ́ pé ó ní gbẹ́rẹ́ kan tó yẹ kí wọ́n sìn kí wọ́n tó lè dádé ìṣẹ̀ǹbáyé. Wọn ò ní sìn, wọn ò sì ní dádé ìṣẹ̀ǹbáyé. Tó rọ́pọ̀lọpọ̀ àwọn ọba tí ń jẹ ní ìsìn tó játọ̀ ọ̀húnrìnwá, wọn èyí dádé ìṣẹ̀ǹbáyé, lè rádé ìṣẹ̀ǹbáyé lọ́wọ́ wọn. Wọ́n lọ ra dé ni, wọ́n rárù kẹ̀rẹ̀, gbogbo ohun tí wọ́n lò wọ́n lọ rà ni. Lẹ́yìn ọ̀pá àṣẹ tí gómìnà bá ti lè gbé fún wọn, tó sì dádé adé tí wọ́n lọ rà lólúwọlé, tó sì dé sórí ó ti tán, yóò mọ darí ìlú. Àmọ́ ẹ má jẹ́ ń tàn yín, gbogbo irú ẹ̀yin ọba tẹ̀ ń ṣe bẹ́ẹ̀. Àyíwí ká kú síbẹ̀. Bẹ́ẹ̀ ni, a sì ní bẹ̀rù èèyàn títí ká ṣe Olódùmarè ọba tó rán wa níṣẹ́. Nígbà tẹ́ ẹ bá ṣe léyìí, ẹ má jẹ́ ń tàn yín, ṣe lórí àpèrè tẹ́ ẹ jókòó sí hun. Iná ni ẹ mọ̀. Àmọ́ ọmọdé bú ìrókò lónìí, ó wá ń bojú wẹ̀yìn. Ẹ dákun, sóòjọ́ lolúwéré ń pani ni, kìí sóòjọ́. Ìjọ́ tẹ́ ẹ bá ti jókòó sórí àpèrè ọ̀hún náà ni nǹkan ti bẹ̀rẹ̀ sí ní ṣe yín. Àmọ́ ẹ̀yin gan bí nǹkan bá ń ṣe yín, ẹ̀ ní lè sọ síta. Ẹ wá máa lọ káàkiri gbogbo ilé oníṣègùn káàkiri kí wọ́n ṣe gbá fún yín, kí wọ́n ṣàgbo fún yín, ṣé kò máa rí bẹ́ẹ̀? Orí àpèrè àwọn baba ńlá wa yìí ṣe bí téèyàn kan máa ń kú gìrì jókòó sí ẹ̀mọ́ ni, ẹ wá forí kó jápìn ni. Ẹ ń bá dánrú ẹ̀ wò tó dánrú ẹ̀ láṣà nílẹ̀ Yorùbá, jápìn ló wá forí kó. Bọ́ bá sì wà láyé tí ń lọ tí ń bọ̀ tí ń yágbádá tí ń ṣe gbá tí ń ṣàwo, ẹ má jẹ́ ń tàn yín. Olódùmarè fún láàyè díẹ̀ ni pé ọ̀yá máa dáwọ́ ọ̀dùnnú dejọ́ tó kù. Ọba nílẹ̀ Yorùbá, ọba yìí sì kú, ọba máa ń wàjà ni. Àmọ́ ẹni tí ọba tọ́ sọ́ba, tí nǹkan oríṣiríṣi bá ṣẹlẹ̀ sí tọ́ba ilé lọ, ó kú nù ni. Èyí ò lọ darapọ̀ máwọn alálẹ̀, ó lọ síbì kan tí ó ti lọ rè máa jìyà ni. Àmọ́ ẹni tó bá yẹ lórí àpèrè, tó bá wà ńbẹ̀ tó pẹ́pẹ́pẹ́, tó bá tásìkò tó yẹ kóun náà lọ, tó bá lọ, ó wàjà nù. Ó lọ rè darapọ̀ máwọn alálẹ̀ ni. Ó sì ti jíṣẹ́ tó Olódùmarè rán wá sílé ayé ni. Torí gbogbo ẹni bá ti jọba nílé ayé náà tó jẹ́ pé wọ́n jẹ́ lọ́nà tó tọ́, Olódùmarè ló rán wọn wá sílé ayé pé ó yá wá rèé darí àwọn ènìyàn rẹ̀. Wá rèé ṣolórí, kí ìlú ó lè tùbà kó lè túṣẹ. Torí ẹni tó bá yẹ lórí àpèrè, tó bá ilé jókòó sórí àpèrè ọba, ẹ má jẹ́ ń tàn yín. Ìlú ọ̀hún a sì máa rójú, a sì máa ráyè. Eku ó sì máa ké bí eku, ẹyẹ ó máa ké bí ẹyẹ, bẹ́ẹ̀ lọ́mọ èèyàn ó sì máa fọhùn bí ọmọ èèyàn. Ẹ dákun gbẹ̀yìn lólùfẹ́ mi, ìròyìn kan ń bẹ ní ṣókí tí mo fẹ́ mú wá fún yín nípa ọba méjì nílẹ̀ Yorùbá.
kí n tó wá fònà sí apá àgbọ́sàsà díẹ̀ àti ìpókíà díẹ̀ ní ìta ń sọ ọ̀rọ̀ wọn bọ̀ ní orí ìkànnì Àdìtú Ọ̀rọ̀ TV. ṣùgbọ́n ẹ̀yin olólùfẹ́ mi, àwọn prógrámù tá à ń ṣe lórí Àdìtú Ọ̀rọ̀ TV a sì mọ̀ wọ́n, àwọn kan ti lọ rìpọ́ọ̀tù péjì mi, wọ́n rìpọ́ọ̀tù Àdìtú Ọ̀rọ̀ Olódùmarè, wọ́n rìpọ́ọ̀tù Àdìtú Ọ̀rọ̀ TV. àwọn Facebook wọ́n lọ́ọ̀kì àkáǹtì wa fúngbà díẹ̀. a dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Olódùmarè yóò ṣèdájọ́ àfẹ̀yìn pẹran, yóò sì ṣèdájọ́ yín gẹ́gẹ́ bẹ́ẹ̀. a dúpẹ́. ṣùgbọ́n orí ìkànnì tá a wà yìí òun la máa lò fún ọ̀rọ̀ lọ́balọ́ba, lóyè lóyè, ládéládé, orí àpèrè, àwọn alálẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. lórí ìkànnì yìí ẹ sì máa wo ọ̀pọ̀lọpọ̀ àwọn skits lóríṣiríṣi nípa ọ̀rọ̀ alálẹ̀, àwọn ọba àti ń pò pọ̀ lọ́wọ́ kẹ́ ẹ lè máa gbádùn wa dáadáa. kódà díẹ̀ ló kù ká parí ẹ̀. ẹ máa wò ó lóríṣiríṣi ní YouTube wa àti ní Facebook page tí a wà yìí. ẹ máa wò ó bí wọ́n ṣe ń gbé adé, bí wọ́n ṣe àwọn alálẹ̀ ṣe wà látijọ́, àwọn wo gan ló ń já lálẹ̀, ìtàlá lálẹ̀, àwọn wo ló tọ́ sọ́ba, àwọn wo ló tọ́ sọ́ba. ẹ̀yin àgbàlagbà lẹ sì sọ wípé pàrásàkálà á sí tọ́, ẹni bí itọ́ bá ti ń yí lẹ́nu ẹnu ti ń de kẹ̀lẹ̀bẹ̀nu. àwa ò mọ̀rọ̀ kan lèèyàn sọ o, tó bá ti jẹ́ iṣẹ́ tó lódùmarè gbéran wa, tó bá ti jẹ́ orí ẹ̀ la wà. kò síkú kankan tí ó pàgbà tá à ní bá polórí ẹ̀ ń bẹ́ẹ̀ mọ́ jẹ́ ń tàn yín. a ní bẹ̀rù èèyàn títí àbí ká sá fún èèyàn ká wá ṣe Olódùmarè ọba. olówó lọ́wọ́ onísàpò ara ẹni, onípò gíga onísàpò ara ẹni, ọlágídí onísàpò ara ẹni, oníbọn ológun onísàpò ara ẹni, nítorí pé níwájú Olódùmarè ò jẹ́ nǹkan kan. ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápòrè tó máa ráyé ń pè lálápòkà kọ́mọ kanjú gbé mi bí kàlùkàlù, kò sì ní kánjú gbẹ̀yìn olólùfẹ́ mi náà mi bí kàlùkàlù. gbogbo ẹ̀yin ọ̀tá wa pátápátá, ẹ̀yin ọ̀tá tèmi, ilẹ̀ ní ọmọ kánjú gbé yín mì láṣẹ Èdùmàrè. kì í ṣe pé o, bẹ́ẹ̀ ni ó ṣe máa rí. ṣé ẹ mọ̀ pé ẹni bá ń gbẹ́bọ ọ̀sán gangan nítorí tèmi, onítọ̀hún ó forí ara rẹ̀ gbé ni. ẹni bá sì ń jàsè jẹ nítorí mi, onítọ̀hún ó mọ yàgbẹ́ ṣòroro ni. ẹni bá rìnrìn àjò nítorí tèmi, bọ́ bá ti lọ báyìí àlọ́ rámirámi làárí èèyàn kan ìrábọ̀ ẹ̀ ọlọ́nu ni. gbogbo ẹni tó bá sì sọ pé òun ń bínú èmi Àdìtú Ọ̀rọ̀ Olódùmarè, ẹ má jẹ́ ń tàn yín. Olódùmarè ó bá ń gbojú méjèèjì lọ́wọ́ onítọ̀hún, yóò gba apá méjèèjì lọ́wọ́ onítọ̀hún, yóò bá ń gbẹsẹ̀ méjèèjì lọ́wọ́ ẹ̀. spíkà tí wàá ń sọ̀rọ̀ jáde nínú onítọ̀hún, Olódùmarè ó tún bá ń bàjẹ́ bí ó ṣe rínu láṣẹ Èdùmàrè. gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀ ní pòfo, ẹ̀ ní ròfo nílé ayé, ẹ̀ ní fọwọ́ yín gbọ́mọ yín sìn. àwọn Yorùbá sọ pé ìran ńlá ní tojú ìyá ẹ̀ kó wọ́n ní ìran kan ní tojú ìyá wẹ́wù ẹ̀jẹ̀. gbogbo ẹ̀yin olólùfẹ́ mi Àdìtú Ọ̀rọ̀, ọmọ yín ò ní tojú yín kù, ọmọ yín ò ní relédè yìí láṣẹ Èdùmàrè. àṣà ayé, ìrèrè ayé kò ní gbé yín lọ́mọ lọ. tó ọ̀rọ̀ ọba méjì ni mo mú wá o. ọba Ọ̀yọ́ state, kí n fún yín ní update ẹ̀. ọba tó fẹ́ jọba ní Ìbàdàn, gómìnà tó ń bẹ nìbàdàn, bàbá wa ẹnjìníà Ṣèyí Mákindé, a dúpẹ́ lọ́wọ́ wọn. wọ́n ṣe dáadáa, wọ́n ń ṣe dáadáa, wọ́n ń ṣe gudugudu méje yàyà mẹ́fà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. a mọ̀ pé gbogbo àwọn tí ń bẹ lọ́yọ̀ọ́ pátápátá wọ́n ń gbádùn ẹnjìníà Ṣèyí Mákindé. Olódùmarè ọba ó túbọ̀ máa ràn yín lọ́wọ́ sí bàbá gómìnà. látìgbà tí ọba àná ti gbéṣẹ̀ ní Ìbàdàn, a rí pé àwọn awuyewuye kan ṣẹlẹ̀ lórí pé wọ́n fẹ́ fi ẹlòmíì jọba. ìyẹn ọba Owólabí Ọlákùlẹ́yìn tó padà tó tọ́ sí ọba, tòró ní bí wọ́n ṣe ń tò nìbàdàn. oyè ní báyìí, ẹ mọ̀ pé nílùú kọ̀ọ̀kan gbogbo wọn ló ní bí wọ́n ṣe ń ṣe. wọ́n sọ ti Ìpókíà fún yín, wọ́n brief ẹ̀ tí n bá sọ eléyìí tán.
kẹ́ ẹ lè mọ̀ pé ìlú kọ̀ọ̀kan ló ní tiwọn. Níbàdàn bóyè bá ṣe kàn wọ́n sí náà ni wọ́n ṣe ń jọba sí, wọ́n ń rotate ẹ̀bọ ni. Bàbá ló kù, Owólabí, Ọlákùlẹ́yìn, àmọ́ lásìkò tó yẹ kí wọ́n ó dádé fún wọn nígbà náà a rí pé bàbá ara bàbá àlàáfíà bàbá ò gbé ó kù díẹ̀. Wọ́n sì sọ pé kí bàbá ó lọ tọ́jú ara wọn. Ṣé ẹ mọ̀ pé bó bá jẹ́ ibòmíì ni tó jẹ́ pé oníbàyí báyìí ni gómìnà bẹ̀, wọ́n ti mú èèyàn kan wá from nowhere pé bàbá ó yá ẹni tí mo fẹ́ kó jọba ni. Àmọ́ ẹ má jẹ́ ń tàn yín, ń tẹ́ ẹ bá lè dánwò láwọn stéètì kan. Ẹ má jẹ́ ń tàn yín, ń tí wọ́n bá ń dánwò láwọn stéètì kan, àwọn stéètì kan wà tí wọn ò tó bẹ̀ láti dánrú ẹ̀ wò. Wọn ò tó bẹ̀ láti dánrú ẹ̀ láṣà. Àwọn arádanrandan tí wọ́n ń dánwò láwọn stéètì kan, wọn ò lè dánwò lọ́ṣun stéètì. Wọn ò lè dánwò lọ́yọ̀ stéètì. Kódà wọn ò tó bẹ̀ tí wọ́n dánwò lóńdó stéètì. Oríṣiríṣi ni. Ìbóǹdó láti rọ́ba tí wọ́n yọ gbàm, wọ́n yọ ni. Ìkìrun ní Ọ̀ṣun stéètì láti rọ́ba tí wọ́n yọ dànù bí ẹni yọ jìgá. Kódà ọba kan tó ń bẹ lọ́ṣun báyìí tó wà on fire tó jẹ́ pé ẹsẹ̀ ń gbọ̀n nílẹ̀ ní yàtọ̀ sí lè ta fẹ́ sọ torí lórí ọ̀rọ̀ Ìbàdàn àti ti Ọ̀ṣun state náà la fẹ́ sọ. Ṣùgbọ́n bá mi tún bẹ lọ́ṣun state tó jẹ́ pé wọn ò tí ní dárúkọ ẹ̀ báyìí. Òun kan ti ń dọ́gbọ́n bẹ gómìnà torí gómìnà Ọ̀ṣun state bàbá wa Adeleke, Olódùmarè ó máa ràn yín lọ́wọ́, yóò túbọ̀ máa fún yín ṣe. Àwọn náà ń gbìyànjú, wọ́n ṣe dáadáa, wọ́n sì ń gbádùn wọn lọ́ṣun. Bàbá ẹ̀ sì ní kánjú kú láṣẹ Èdùmàrè, gómìnà Adeleke lọ́ṣun. Tó lórí ọ̀rọ̀ ọba ti Ìbàdàn, wọ́n ti mú ọjọ́ báyìí tí wọ́n ó padà wá fi bàbá jọba tó rárá bàbá ti le dáadáa láti yá. Àmọ́ ẹ̀kọ́ kan tí mo fẹ́ ká kọ́ ń bẹ̀ ni pé wọ́n dúró, wọ́n dàsìkò Ọlọ́run, wọ́n kánjú yan ọba. Ẹ rí pé gbogbo tó yẹ kí wọ́n ṣe fún ọba kó jẹ́ ọba aládé, gbogbo ẹ̀ ni wọ́n ṣe fún bàbá yìí. Wọ́n tẹ̀ ti sọ̀pọ̀lọpọ̀ gan. Àmọ́ wọ́n tún sì ń ṣe lọ kó tó dijọ́ náà wọ́n ti sórí, wọ́n ti mú déètì. Déètì tí wọ́n mú báyìí ni July 12 ni wọ́n ní July 12 ni déètì tí wọ́n mú báyìí ni gómìnà ó wà dádé fún kábíyèsí ìyún ọba Owólabí Ọlákùlẹ́yìn tí wọ́n wà di Olúbàdàn of Ìbàdàn. A dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Àtẹ̀jáde yìí jáde síta láti ọwọ́ Ọ̀yọ́ State Commissioner for Information Dọ̀tun Oyèládé, Ọlọ́run ó túbọ̀ máa fún wọn ṣe. Tó gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀, ó yá ẹ wá jẹ́ ń lọ sí Ọ̀ṣun State báyìí. Ẹ jẹ́ á lọ sí Ọ̀ṣun State. Ó yá ẹ tẹ̀lé mi ká lọ, ẹ jẹ́ á lọ Ọ̀ṣun. Kábíyèsí jalè lọ́ṣun. Ó lágbára o. Kábíyèsí jalè lọ́ṣun. Wọ́n fi páńpẹ́ ọba mú kábíyèsí tó jalè nípínlẹ̀ Ọ̀ṣun. Bó bá jẹ́ bòmíì ni olè tí kábíyèsí jà wọ́n dọwọ́ bò ni. Ẹnìkan ò sì kọjá òfin. Àmọ́ ẹ má jẹ́ ń tàn yín, ọba tó bá jalè kìí ṣọba táwọn alálẹ̀ yàn. Ìdí nu tá a fi gbọ́dọ̀ jẹ́ kí àwọn alálẹ̀ máa yàn kábíyèsí nílẹ̀ Yorùbá. Kò sẹ́ni tí wọn ò lè yan o. Kódà wọ́n lè yan pásítọ̀, wọ́n lè yan àfáà, wọ́n lè yan anybody tó bá yàn. Ó wà lọ́wọ́ bí nǹkan ìṣẹ̀ǹdálẹ̀ ìlú yẹn bá ṣe lọ, bó bá ṣe rí. Ṣé mọ̀ pé àwọn míì Ifá ni máa ń yàn. Àwọn míì wọ́n mọ̀ tó bó ti yẹ kí wọ́n ó tó ní ọmọye ibo ló kàn, àwọn tó kàn ní, àwọn tó kàn ní, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kábíyèsí jalè lọ́ṣun. Wọ́n fi páńpẹ́ ọba mú kábíyèsí tó jalè nípínlẹ̀ Ọ̀ṣun tí wọn ò gbọdọ̀ dánwò nílùú bòmíì. Ayé fàmílétè ń tutọ́, bó bá jẹ́ ìlú bòmíì ó ṣe gbénu. Àìmọye tí ẹ̀ ní mọ̀ sí nítorí pé ìwà àbàjẹ́ ọ̀hún gangan ó ti di bárakú fún wọn bòmíì.
tó sì jẹ́ pé àwọn tí tó ń bẹ lókè tó yẹ kí wọ́n sọ sí àwọn gan ni ó tún máa gbèsè wọn lẹ́yìn. Olódùmarè ń bẹ o, ń sì máa ṣèdájọ́ bó ti tọ́ àti bó ti yẹ. tó ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ àkóso gómìnà Nurudeen Adémọ́lá Adélékè ti fi ojú kábíyèsí Ẹlẹ́gbẹ̀dì ti ìlú Ẹ̀gbẹ̀dì ní ìjọba ìbílẹ̀ Ẹgbẹ́dọ̀rẹ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun Ọba Muideen Asisi ba ilé-ẹjọ́ lórí ẹ̀sùn pé kábíyèsí jalè, ó dáná sun ààfin Aláàfin, ó sì tún da ìlú rú. Àwọn ẹ̀sùn tí wọ́n fi kan kábíyèsí yìí òun la gbọ́ yìí. Ilé-ẹjọ́ gíga tó wà ní ìlú Ẹdẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti fi ojú Ọba Muideen Asisi pẹ̀lú àwọn afurasí mìíràn bíi Akibu Abioye, Yisa Kọ́lápọ̀, Rashidi Ayandiran àti Sarafadeen Abioye. Àwọn ọ̀daràn tí wọ́n jọ wà ńbẹ̀ tí wọ́n jọ ń ṣiṣẹ́ náà nù. Ṣé ẹ mọ̀ páwọn ọba kan ń bẹ nílẹ̀ Yorùbá tó jẹ́ pàgídí wọn ò fi dórí oyè, kìí ṣàwọn ló tọ́ sí. Bí wọ́n bá sì débẹ̀ ó ní tí wọ́n lé débẹ̀. Mo sọ fún yín gbà kan, mo ní látijọ́ wọ́n máa ń lé ọmọ oyè kiri ni. Wọ́n ní ó yá ẹ mọ́ ọmọ oyè wá láàrin yín. Ẹ̀gbọ́n sọ pé àwọn ò jọba o, àbúrò náà sọ pé òun ò jọba o, oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Àwọn tó sì yóò jọba bí ò bá jọba kó jókòó sórí àpèrè àwọn baba ńlá wọn, ìlú ò ní rójú kò ní ráyè. Ẹlòmíín bẹ tó jẹ́ pé ìlú òkèèrè ni wọ́n ti lọ mú wá, ọ̀pá àṣẹ ni wọ́n fi lọ gbé wá lágídí wá sábúlé pé ó yá wá jọba nígbà orí òun ló kàn. Àmọ́ ní ìsìn àti orílẹ̀-èdè míì ni wọ́n ti máa mú àwọn èèyàn wá fà wọ́n wá pé ó yá wá jọba lágídí. Ṣé ẹ mọ̀ pé ó ní tí wọ́n wá débẹ̀ wọ́n fẹ́ dà lóru nù. Wọ́n fẹ́ sọ ìlú di pé kí wọ́n máa fi ipò pé àwọn jọba kí wọ́n wá máa fi tẹ àwọn nǹkan tó jẹ́ pé tí wọ́n bá tẹ̀ tó bá jẹ́ pé wọn ò jọba tán bá tẹ̀ wọn ò ní rí tẹ̀. Ṣùgbọ́n respect ń bẹ lára ọba aládé, wọn ò fojú respect ọ̀hún wò wọ́n. Ṣùgbọ́n ẹ má jẹ́ ń tàn yín, kìí ṣọ̀ṣun kìí sì ṣọ̀yọ́ lẹ́tì dánrú ẹ̀ wò, kò í ṣòǹdó gan, kódà kìí ṣèkìtì. Ẹ ń bá dánrú ẹ̀ lásà yóò dán tán ni, torí wọn ò ní fojú ọba wò rárá. Wọn ò gbádùn gbogbo bẹ̀rùn. Adájọ́ gan tí ó dájọ́ wọn ò ní máa dájọ́, wọn ò ní máa sún ẹjọ́ síwájú kán máa sún ẹjọ́ síwájú. A bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí àwọn adájọ́ náà láìpẹ́, a gbé gbogbo yín síta. Àdìtú ọ̀rọ̀ Olódùmarè o, Olódùmarè ọba tó rán mi níṣẹ́ ò sì ní padà lẹ́yìn mi. Wọ́n sì máa wá, wọ́n sì máa bá gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá, wọn ò ní fi yín ṣàwátì, ẹ̀yin náà ò ní wá mi tì. Wọn ò tí ì mọ adájọ́ tá a lè dákọ lórí ètò yìí. Wọn ò tí ì mọ kábíyèsí tá a lè dákọ lórí ètò yìí. Wọn ò tí ì mọ gómìnà tá a lè dákọ lórí ètò yìí. Kó ṣe kọmíṣánná of police á dákọ ẹ̀. Ìwọ sáà mọ́ hùwà àbàjẹ́, má dalẹ̀ Yorùbá rú, má ṣe tí ìlú ó fi dàrú. Kọ́ máa lè ọmọ jọba, kọ́ máa lè ọmọ gorí àpèrè wa ńlẹ̀ Yorùbá mọ́ ni. À ń jẹ̀kuru kó tán sáwọ àwọn kan tó ń gbọ́nwọ́ ẹ̀ síbẹ̀. Gbogbo yín lágbè sáfẹ́fẹ́, èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè mo sọ bẹ́ẹ̀. Tó ẹ̀sùn tí wọ́n fi kan kábíyèsí ni pé láàrin oṣù kẹsàn-án ọdún 2019 sí oṣù karùn-ún ọdún 2022 ní kábíyèsí àti àwọn tí a dárúkọ yìí pẹ̀lú àwọn mìíràn lọ kọlu oko olóko tí wọ́n sì lọ jalè. Wọ́n ní oko ẹnìkan tí ó wà ní agbègbè Ìlọ́bà tí orúkọ rẹ̀ ń jẹ́ Wàsílátù Akínọlá ní kábíyèsí àti àwọn tí ó kù lọ jí kẹ́ẹ̀gì epo pupa tá ń pè ní palm oil bíi 70 kẹ́ẹ̀gì 70 kegs tí yóò fẹ́ẹ̀ tó bíi mílíọ̀nù 10 náírà 10 million naira. Yàtọ̀ sí eléyìí, wọ́n ní wọ́n tún jí àwọn ọ̀pọ̀lọpọ̀ ewúrẹ́ àti nǹkan mìíràn gbé. Bẹ́ẹ̀ náà ni wọ́n ní kábíyèsí àti àwọn afurasí mìíràn tún lọ dáná sun
ààfin ọlọ́ba ti ìlú Ìlọ́ba ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ọba Lásìsì Gbàdàmọ́sí. Ẹ̀yin olólùfẹ́ mi, ṣé ẹ mọ̀ pé irú kábíyèsí tí ń ṣe léyìí, ẹ̀sùn tí wọ́n ti kà sí lẹ́sẹ̀ ti ń lọ bíi 4-5. Wọ́n jí epo gbé, wọ́n ń hùwà tọ́ọ̀gì, wọ́n jí ewúrẹ́ léwúrẹ́ gbé, wọ́n tún lọ ń sun ààfin Aláàfin, wọ́n tún lọ ń bá ìlú míì jà tí wọ́n tún lọ sun ààfin wọn. Ṣé ẹ mọ̀ pé kábíyèsí eléyìí ń lo oríṣiríṣi àwọn tọ́ọ̀gì nù láàrin ìlú kan? Bẹ́ẹ̀ bá ríro eléyìí tó ní ọmọlẹ́yìn tó jẹ́ pé wọ́n ránṣẹ́ kiri pé ẹ lọ pa lágbájá, ẹ lọ sá látàmẹ̀dò ládàá, ẹ lọ ṣègbà, ẹ lọ ṣàwo, ẹ lọ arrest lágbájá, ẹ lọ arrest tàmẹ̀dò. Tọ́ọ̀gì kábíyèsí ńlá lè pe irú eléyìí. Àwọn tí ò fẹ́ kí ìlú túbà, tí ò fẹ́ kí ìlú túṣẹ. Ṣé ẹ mọ̀ pé kábíyèsí nílẹ̀ Yorùbá, ọba máa ń ṣe tó jẹ́ pé ìlú ò fi máa kún ni látijọ́, gbogbo wa la mọ̀. Wọ́n ní bọ́mọdé ò bá bátàn yóò bá àrọ́bá, àrọ́bá sì ní ńkọ́ bàbá àtàn ni. Ọmọdé làwa, àwa sì ti bátàn, a sì ti bá àrọ́bá. Àwọn àtàn àtàrọ́bá táwa bá àáfi tó gbogbo yín létí pátápátá lórí ìkànnì yìí. Nígbà tí kábíyèsí bá wà lórí ìlú látijọ́, kábíyèsí ọ̀hún máa ń fẹ́ kí ìlú kún ni. Torí pé bí ìlú bá kún, tẹ́kù ń ké bí eku, tẹ́yẹ ń ké bí ẹyẹ, tọ́mọ èèyàn ń fọ̀n bí ọmọ èèyàn, inú kábíyèsí gan máa dùn. Bí kábíyèsí bá ń lọ láàrin ìlú, tọmọdé tàgbà ó mọ forí balẹ̀ ni pé dànsákì o kábíyèsí o, kábíyèsí o, àfiyèsí o, àfiyèsí o. Kódà ọmọ ọba gan, bọ́mọ ọba lásán kékeré báyìí bá ń kọjá lọ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ láàrin ìlú, gbogbo àgbàlagbà wọn mọ rábàbà fọmọ ọba ni pé orí adé o, mo kórí adé o, n ò jẹ́ lórí adé fín o, àrọ́bà fín lọ bá ń pa o, àfiyèsí o kábíyèsí o, ọmọọba kábíyèsí o. Ṣùgbọ́n ní ìsìn ńkọ́, nígbà náà lọ́hùn-ún, bí ìlú bá fẹ́ dàrú àbí nǹkan kan bá ń ṣẹlẹ̀, bóyá láàrin oṣù 3, bóyá èèyàn 2 kú àbí èèyàn 3 kú tẹ̀léra wọn, kíákíá kábíyèsí ara rẹ̀ ò ní balẹ̀ mọ́, inú rẹ̀ ò ní dùn mọ́. Á pe gbogbo àwọn olóyè ni pé ẹ̀yin ìjòyè mi, ẹ dákun, nǹkan tí ń ṣẹlẹ̀, kí ló dé? Lágbájá ṣẹ̀ṣẹ̀ kú ni tàmẹ̀dò tún kú, ẹ má jẹ́ kí ìlú ó tún mọ́ ń lórí. Gbogbo àwọn olóyè ó sì jọ ṣèpàdé pẹ̀lú kábíyèsí, wọ́n ó pè pàdé, wọ́n ó pè bóyá onífá ni máa ń dífá fún wọn ni, bóyá aláwo ni. Wọ́n ó sì gbé fájanlẹ̀, ifá ó sì fọre fún wọn. Ifá lè sọ pé kí wọ́n ó ṣètùtù kan ni. Ó lè sọ pé omi kan ń bẹ nínú ìlú tó jẹ́ pé wọn ò bọ, kí wọ́n lọ rèé bọ́. Ó lè ní òòṣà kan ń bẹ, kí wọ́n gbòòṣà yìí jáde. Ó lè ní eégún kan ń bẹ ni, kí wọ́n ó gbé jáde. Ó lè jẹ́ pé àwọn alálẹ̀ ni wọ́n pàrokò kan wá, wọ́n ó ṣe tí wọ́n bá ní kí wọ́n ó ṣe, ìlú ó sì tún máa tùbà, yóò máa túnṣe. Àmọ́ láyé òde òní ńkọ́, bẹ́ẹ̀ bá rọ́ba kọ́ba tó bá fara mọ́ pé ìwọ̀nba èèyàn péréte tó bá fẹ́ gbèlú kó máa gbèlú, ẹ sọ fún onítọ̀hún ẹni kèé sọba, owó ló wá sórí àpèrè, ó sì wá iyì àtòkọ wá sórí àpèrè ni. Irú àwọn báwọn èé pẹ́ lórí àpèrè, mọ́ jẹ́ ntàn yín, wọn èé pẹ́ ń bẹ̀. Àwọn alálẹ̀ gan ni máa ń fami sírú àwọn bá ń lára. Tó gbogbo ẹ̀sùn yìí tí wọ́n fi kan ọba Muyideen Azeez Ẹlẹ́gbẹ̀dì ti ìlú Ẹgbẹ̀dì ni wọ́n wọ́ lọ sí ilé ẹjọ́ sí, kó tó di pé wọ́n fi ojú kábíyèsí ba ilé ẹjọ́. Nígbà tí onídàájọ́ ilé ẹjọ́ náà ń gbé ìdájọ́ kalẹ̀, onídàájọ́ Kudirat Àkànó ó wá sún ọjọ́ ìgbẹ́jọ́ síwájú, ṣùgbọ́n ó ní kí wọ́n fi kábíyèsí àti àwọn afurasí náà pamọ́ sí ọgbà ẹ̀wọ̀n títí di ọjọ́ 4 oṣù keje, tí òun yóò sọ bóyá òun yóò fún wọn ní bẹ́ẹ̀lì tàbí òun kò ní fún wọn. Mo sọ fún yín, Ọ̀ṣun wọn ò ní gbà. Ṣé ẹ mọ̀ pé láti ibẹ̀ kábíyèsí ò gbalé lọ, àtàwọn afurasí tó kù, wọ́n ní kí wọ́n lọ rèé dà wọ́n sọ́gbà ẹ̀wọ̀n ni, kí wọ́n ṣèǹjẹ aṣọ tí ń bẹ lọ́rùn wọn. Kábíyèsí, ìdájọ́ kò mọ̀ pé kábíyèsí lẹ́nìkan, kábíyèsí ni ọ́ níwájú Olódùmarè ọba. Àìrọ́ o, àwọn kan ń bẹ tí wọ́n èé gbè síbi ìkà,
àwọn kan ń bẹ tí wọn yìí gbè síbi ìbàjẹ́, wọn yìí sì ń fọ̀rọ̀ òṣèlú ṣe, ẹ má jẹ́ ń tàn yín, wọn yìí fọ̀rọ̀ òṣèlú ṣe láwọn ibìkan o. Kábíyèsí ni wọ́n ti gbé lọ sọ́gbà ẹ̀wọ̀n, ọgbà ẹ̀wọ̀n ni ó ti wá máa jẹ́jọ́. Láwọn bòmíì kódà bọ́n bá pààyàn níbòmíì yóò fọwọ́ agbára ṣe débi pé yóò tún máa rìn fandafanda láàrin ìlú ni. Wọ́n sì mọ̀ pé nìyí ló pààyàn. Ṣe ni ó máa lọ òkè tí ó máa lọlẹ̀ tí ó tún máa ṣe oríṣiríṣi nǹkan ìwà bàjẹ́ míì tó bá jẹ́ bòmíì ni. Ṣùgbọ́n Olódùmarè ọba ẹni máa ń ṣèdájọ́, ohun gbogbo wà lọ́wọ́ Olódùmarè. Tó ẹ wò ó, ẹ jẹ́ ń ṣe àfẹsẹ̀ kan dé apá Ògùn State. Mo sì ń bọ̀ lórí ọ̀rọ̀ Ògùn State, kódà lórí ọ̀rọ̀ Ìpókíà àtàgọ́sàsá. Mo sọ fún yín, n ó dé kà sí yín lọ́rùn. Àwa ti ya skìtì àti fẹ́ parí ẹ̀. A ṣàlàyé bí ọ̀rọ̀ àgọ́sàsá àti Ìpókíà ṣe rí fún yín. Mo sọ fún yín pé mo fẹ́ sọ̀rọ̀ lórí lọ́balọ́ba ní ìsìn lórí ọ̀rọ̀ àgọ́sàsá. Àmọ́ sì kù belenja, ó kù belenja. A sì ń wo àwọn nǹkan kan. Ẹ má jẹ́ ń sọ jù bá ń lọ. Ẹ jẹ́ ń ṣe àfẹsẹ̀ kan dé Ìpókíà. Mo sọ fún yín lẹ́ẹ̀kan pé wọ́n sọ kankan díẹ̀ nípa ọ̀rọ̀ Ìpókíà. Ìpókíà gbogbo èèyàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ bá mọ̀ Ìpókíà ń bẹ ní Ògùn State. Bẹ́ẹ̀ bá ti kúrò ní Ṣàngó Ọ̀tà, tẹ wọlé síbẹ̀ lọ́nà dé Ìrókò bọ́dà, tẹ ń gbabẹ̀ lọ. Ẹ kan ojú òre lẹ́ẹ̀kọ́kọ́ kàn tẹ bá ti kúrò ní Ṣàngó Ọ̀tà. Lẹ́yìn ìgbà náà ẹ lọ sọ́nà Àtànù. Ìgbẹ́ bá ti kúrò látàn ẹ lọ sówódé. Bẹ́ẹ̀ bá kúrò lówódé ẹ dá wọn ìlú kan lójú ọ̀nà Ìhúnbọ, Ajégúnlẹ̀ nǹkan kan. Lẹ́yìn ìgbà náà lẹ́wà dé di Ìrókò. Ìdí Ìrókò lẹ́ẹ̀tì yàbàrá. Ẹ sọ pé àgọ́sàsá àgọ́ junction náà ni. Ilé epo kan bẹ́ẹ̀ mobile filling station ni. Ibẹ̀ lẹ́ẹ̀tì yà sọ́nà àgọ́sàsá ẹ lọ́nu. Bẹ́ẹ̀ bá dàgọ́sàsá, tẹ́ bá ti kó lágọ́sàsá ẹ lọ sọ́nà Ìpókíà gangan nù. Ìpókíà town. Ibẹ̀ ni local government tí ń darí gbogbo agbègbè ọ̀hún, ibẹ̀ ló wà. Ọ̀rọ̀ lọ́balọ́ba bẹ̀, ọmọ gbomi mu o. Wọ́n ti wà lórí ọ̀rọ̀ rẹ̀ láti bí ọdún 5 sẹ́yìn. Ṣé ẹ mọ̀ pé a nígbà tí kábíyèsí àná nígbà náà tó gbẹ́sẹ̀, tí kábíyèsí, bóyá kábíyèsí kú ni o, bóyá kábíyèsí bóyá wàjà ni o, àti lè sọ báyìí. Ṣùgbọ́n ó ṣeé ṣe tá a bá bẹ̀rẹ̀ ìtàn, ó ṣeé ṣe kọ́rọ̀ ó débẹ̀, á sì sọ. Nígbà tí kábíyèsí náà lọ, ṣé ẹ mọ̀ pé wọ́n dandan ni kí wọ́n jọba bò wọ́n bọ́ba. Ṣé ẹ mọ̀ pé dandan ni kí wọ́n jọba míì. Àwọn olóyè tí ó sì jọba, àwọn ọmọ oyè tí ó jọba, wọ́n ti ń bẹ ńlẹ̀. A rí i pé àwọn royal family 4 ni wọ́n jáde pé àárín wọn ni wọ́n ti mọba. Àmọ́ tá a gbọ́ ni pé nígbà tí wọ́n ń ṣe léyìí lọ́wọ́, ìgbà náà ni wọ́n mú èèyàn kan yọjú wá. Ṣé ẹ mọ̀ pọ́rọ̀ yín ní Ànàgó, wọ́n máa ń dalẹ̀ ara wọn ni. Mo mọ nǹkan òun níwà Ànàgó. Wọ́n máa ń dalẹ̀ ara wọn ni. Àtàlejò àtonílé. Wọn ò fẹ́ mọ bó ṣe jẹ́. Wọn ò fẹ́ mọ irú èèyàn tẹ́ ẹ jẹ́. Wọ́n dalẹ̀ yín ṣáá ni. Ara wọn gan ni wọ́n wá ń dalẹ̀ jù. Wọ́n mú èèyàn kan wá pé kó wá jọba, àwọn èèyàn sì sọ pé àwọn ò mọ̀ láàrin wọn. Lóòótọ́ ó ti wà pẹ̀lú wọn ti pẹ́. Wọ́n ní lóòótọ́ béwé bá pẹ́ lára ọṣẹ yìí máa ń dọṣẹ ni. Àmọ́ àwọn baba ńlá àwọn ìran yín bíi 2 ńlá mọ̀ nílùú yìí, wọ́n sì wá ṣiṣẹ́ ń bí ni. Kí ló wá dé ó lọ bá ṣe kàn yìí. Ẹ mọ̀ wò nínú àwọn skìtì tá a yà tó rámọ̀ fi síta láìpẹ́. Gbogbo ẹ̀ ni ó yẹ ẹ̀yin olólùfẹ́ mi yékéyéké. Wọ́n ní ìwọ kò lẹ́tọ̀ọ́ láti gorí àpèrè, ṣùgbọ́n sọ pé mo lówó mo lóògùn mo ní gbogbo nǹkan, èmi ni wọ́n débẹ̀ ṣẹ́.
wọ́n sì ṣe é, wọ́n sì lọ rèé ra dé, wọ́n gbọ̀pá àṣẹ lọ́wọ́ gómìnà. ìdínú tí ọ̀rọ̀ mi fi máa ń lọ sọ́dọ̀ gómìnà ńgbà míì. Èmi ò ní kẹ́nikẹ́ni ọmọ ìjọba o, àwa ò ní kéèyàn ọmọ ìjọba, kò kàn wá. Àmọ́ ilẹ̀ Yorùbá ṣẹ̀ lórí àpèrè ilẹ̀ Yorùbá, àwa wà nínú àwọn tó jẹ́ pé a fọwọ́ sí tá a sì ń ṣiṣẹ́ tọ́ pé ọmọ àlè ò ní jókòó sórí àpèrè nílẹ̀ Yorùbá. Fúndé yìí, gbogbo àwa tá a jẹ́ Yorùbá Nation agitators nílé lóko àti lẹ́yìn odi, ẹ lè rí jàgídíjàgan èèyàn kankan láàrin wa. Ẹ lè rẹ́ni tí ọmọ ṣagídí tí ọmọ ṣe wàhálà kiri láàrin wa, torí bàbá wa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Ṣàgan, wọn èé ṣẹni àbùkù, wọn èé ṣẹni oníjàgídíjàgan. Ẹni tó máa ń jà fẹ́tọ̀ ọmọ ènìyàn ni wọ́n. ìdínú tó jẹ́ pàwọ́ gan tá à ń bẹ lábẹ́ wọn, àwa náà gbọ́dọ̀ mọ jà fúnlẹ̀ baba ńlá baba wa ni. Ẹ sì lè rí nǹkan tí ọ̀dà lọ́wọ́ wa, torí bàbá ọkọ wa bẹ́ẹ̀. Ẹni bá dánrú ẹ̀ láṣà, ìjìyà ń bẹ fónítọ̀hún látọ̀dọ̀ bàbá. Àwọn kọmitì tí máa ń discipline èèyàn wọ́n wà nílẹ̀ bìbà, ló fi jẹ́ pé ẹ ń bá pera ẹ̀ ní Yorùbá Nation agitators, ó gbọ́dọ̀ wà lábẹ́ èèyàn kan. Àwa yìí sì dédé búyàn, àìdédé sọ̀rọ̀ sí yàn, àmọ́ òótọ́ ọ̀rọ̀ ọmọ ìyá àsọkúsọ ni. Ó ṣeé ṣe ká sọ àwọn òótọ́ ọ̀rọ̀ kan kó wá korò létí. Nílẹ̀ Yorùbá, a nígbà kí wàhálà tí ń ṣẹlẹ̀ yìí kó túbọ̀ máa ṣẹlẹ̀ lọ. A lòdì sí ààrẹ tí ń bẹ ní orí ìjókòó lórílẹ̀‐èdè Nàìjíríà. Bàbá wa President Bọ́lá Ahmed Tinubu, bàbá wa ni wọ́n, a lòdì sí. Ṣùgbọ́n àsìkò yìí gangan ńlá lè jà fẹ́tọ̀ wa. Mo sì mọ̀ pé bàbá náà ń gbìyànjú, wọ́n sì tún gbìyànjú síwájú sí i, Olódùmarè ó sì máa fún wọn ṣe. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà kan náà ń bẹ tó jẹ́ pé ó tún kù díẹ̀ káàtó láwọn tí wọ́n ń ṣe, tó jẹ́ pé ó yẹ kí wọ́n ó kíyèsí. Àwa ń pè yín sákíyèsí báyìí ni. Ẹni tá a bá sì ti pè sákíyèsí, bàbá rí pé nìyí kò fẹ́ gbọ́, òun gan wà lára àwọn tó fẹ́ máa dalẹ̀ Yorùbá rú. Ẹ má jẹ́ ń tàn yín, wọn tí ì mọ irú èèyàn tó fẹ́ jẹ́. Àfi bọ́ bá ju Olódùmarè lọ lókù. Bí ọba ti tó Olódùmarè, tó bá jó Olódùmarè tó dá mi náà lódòun náà, àwa ó tẹ̀ sí lójú ni. Bọ́ bá wá wù yín, ẹni ká mórí wá kẹ́gẹ́, ó kù yín oko Olódùmarè. Nípò kíá, wọn ò ṣe bó ti yẹ kí wọ́n ó ṣe o. Mo ka àwọn ìdílé oyè tó yẹ kí wọ́n wà ńbẹ̀, bó tiẹ̀ jẹ́ pé gbogbo àwọn ọmọ oyè tó yẹ kí wọ́n wà ńbẹ̀ èmi ò mọ tí ń ba gbogbo wọn lẹ́rù o, wọ́n ń sá ni. Èmi yìí fúnra mi mò ń wá fóònù nọ́mbà gbogbo wọn lọ́pọ̀lọpọ̀ lóríṣiríṣi níwájú lẹ́yìn, torá wa ń ṣiṣẹ́ ìwádìí wa káàkiri, a sì ń ṣe dáadáa b'Olódùmarè ti rán wa. Gbogbo ọmọ oyè pátápátá ní sá fún wa, ó sì nídìí mọ̀ mọ̀. Ṣùgbọ́n dí ọ̀hún gan èmi gan fẹ́ mọ̀, mo sì fẹ́ wádìí báyìí. Àwọn kan wọ́n sọ pé àwọn kan kàwé, àwọn kan ń ṣiṣẹ́ ìjọba láàrin wọn, fine, a gbọ́ pé wọ́n ń ṣiṣẹ́ ìjọba. Iṣẹ́ ìjọba tí wọ́n ń ṣe, só ní kí wọ́n mọ̀ gorí àpèrè baba ńlá wọn, só ní kí wọ́n mọ̀ jà fẹ́tọ̀ wọn ni, wọn ò wá yọjú. Mo gẹ́ẹ̀tì nọ́mbà ẹnìkan ní bí ọjọ́ mélòó kan sẹ́yìn, mo pè wọ́n, mo ní ẹ dákun, ẹ wà láàrin àwọn ẹni tó yẹ kó jọba nípò kí ẹni who is this? Mo ní èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ni. Kí ló dé? Mo sọ pé a fẹ́ mọ ìdí, mo fẹ́ wá rí yín tó bá ṣeé ṣe. Bí òun bá sì lè rí yín, mo fẹ́ kẹ́ ṣàlàyé àwọn nǹkan kan fún mi ni. Wọ́n ní ṣé lórí ọ̀rọ̀ lọ́balọ́ba yìí? Mo ní wọ́n kọ̀ tí fóònù dànù ni. Ẹ̀rù ń bà wọ́n. Kò sí ọmọ ọba, kò sọ́mọ oyè kankan tó dá wa lóhùn. Àmọ́ ṣẹ́ ìwádìí tiwa táwa ti lọ ṣe nínú ìlú ọ̀hún àti lágbègbè ẹ̀, ó ti fi hàn wá pé igun mẹ́rin, àwọn royal family mẹ́rin òun ni wọ́n dàkọ wọn. Àwọn Aṣáde royal family, Ọ̀tẹ̀níbọ̀tẹ̀mọ́lẹ̀ royal family, Òkèlẹ́yẹ royal family àti Akínládé royal family. Nínú àwọn royal family mẹ́rẹ̀ẹ̀rin yìí, a rí pé lẹ́nu lọ́lọ́ yìí, torí pé a sọ fún yín pé ó ti tó ọdún bíi 5 tí kí lorúkọ wọn, Yísà Ọláníyan,
ta ni wọ́n ní àwọn náà tọ́ sórí àpèrè táwọn tọ̀hún ní wọn ò tọ́ síbẹ̀ tí wọ́n fara wọn síbẹ̀ lágídí agídí ni wọ́n fi fara wọn bẹ̀ gẹ́gẹ́ bí gbogbo àwọn iṣẹ́ ìwádìí táwa ṣe tá a gbọ́ tá a sì tún fojú wa rí. Torí adájọ́ ti ṣèdájọ́ nígbà kan, tẹ́ ẹ bá ń fọkàn bá mi lọ lórí ètò mi, adájọ́ ti ṣèdájọ́ nígbà kan tádájọ́ ti sọ pé kò sí ọba nípò kíá, wípé kẹ́ni tó pera ẹ̀ lọ́ba kó mọ̀ jáde sígboro pé ọba lòun, kó mọ̀ lo ọkọ̀ tí wọ́n ó kọ His Royal Majesty sí, kó mọ̀ lọ sí òde tó jẹ́ pé wọ́n ó pè pé kábíyèsí fẹ́ jókòó náà wá bọ́ sórí pẹpẹ pé òun fẹ́ jó, kó mọ̀ pera ẹ̀ lọ́ba. Ìdínú táwa fi ṣètò kan gbà kan pé kò sọ́ba nípò kíá. Lóòótọ́ kò sì tí ì sọ́ba nípò kíá báyìí o, torí wọn ò tí ì parí ẹjọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí lọ́tún lósì pé ẹ fẹ́ mọ ibi tọ́rọ̀ dé dúró dé. Ṣùgbọ́n a sì ń gbìyànjú láti bá àwọn ọmọ oyè sọ̀rọ̀ láwọn fámìlì mẹ́rẹ̀ẹ̀rin tá a kà yìí. Mo sì ń wá fóònù nọ́mbà ẹni tó jẹ́ ọmọ ọ̀tẹ́ní bọ̀tẹ̀ mọ́lẹ̀. Bólódùmarè bá jẹ́ kí n ti rí wọn bá sọ̀rọ̀ kó tó dọ̀sẹ̀ tó ń bọ̀ nínú ètò mi ọjọ́ Monday, wọn ò fi tó yín létí ní tí n bá gbọ́ látọ̀dọ̀ wọn. Aṣáde family náà ni mo pè kan lára wọn tó kọ̀ tí fóònù mọ́ mi lẹ́nu. Àwọn náà ò fẹ́ sọ̀rọ̀, n ò mọ̀ dí, ṣùgbọ́n dí ọ̀gangan èmi sì fẹ́ mọ̀. Ṣùgbọ́n kò ní káwa ọmọ ṣiṣẹ́ tiwa. Mo ti dé sí yín lọ́rùn ni. Mo sọ fún yín èèyàn kan ìrìn mi iṣẹ́ tèmi fi ń ṣe. Olódùmarè mọ̀, Olódùmarè ló rán mi iṣẹ́, kì í ṣe èèyàn. N ó sì ṣe dáadáa bólódùmarè ti rán mi. Iṣẹ́ tí kò wá yín bá mọ̀ ẹni kọ́ máa ṣe lọ. Ẹ ń bá mọ̀ rẹ́ ṣe kó ṣe. Ẹ ń bá mọ̀ burúkú náà ṣe ẹjọ́ máa ṣe lọ àtòrí àtìkà tó gbẹ̀ ọ́. Kò sí tí ó sọnù. Ṣùgbọ́n àwa ó ṣèwọ̀n bá tá a lè ṣe. Kílẹ̀ Yorùbá ó lè rojú kó lè ráyè. Agbègbè Ìpókíà mọ́ye wa ilẹ̀ mi sì wà báyìí, ibẹ̀ ni wọ́n ti máa fọn bí erin. Ẹ́mbásì ní kí n mọ́ sọ, onítọ̀hún ò ní sọ mọ́ láíláí. Ṣé ẹ mọ̀ pé wọ́n sọ pé wọn èpo mágogo lẹ́nu? Àgbésọ́lẹ̀ báyìí lọmọdé sì gbéwé ẹgẹlẹ pé wọ́n bá ń gbé wa wọ́n mọ̀ gbé wa sọ́lẹ̀ ni. Àwòmọ́jú ni ẹ máa wò wá láwòmọ́jú ni o. Bẹ́ẹ̀ ni. Ìpókíà òtòrò, ìlú òrójú ìlú òráyè. Ọmọdé ti ń kù ní Ìpókíà. Kí ló dé? Ilé ti ń wó ní Ìpókíà. Ṣé ẹ mọ̀ pé èèyàn ní ilé tí ò rẹ́ni gbé bẹ̀ fún oṣù mẹ́fà, ọdún kan, ọdún méjì yóò padà wó gbẹ̀yìn ni. Àwọn tí wá ń bẹ nínú ilé yìí ń kọ́, wọ́n ti fọ́n dàgbé, wọ́n ti sá lọ. Wọ́n sá àsálà fẹ́mi ara wọn, tó yẹ kó rí bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá. Ìpókíà tó jẹ́ ìlú àtijọ́, ìlú tó ní adé ìṣẹ̀ǹbáyé ní Ìpókíà, ìlú táwọn baba ńlá baba wọn àwọn alálẹ̀ wọn jìyà fún kí wọ́n tó tẹbẹ̀ dó. Mo sọ fún yín tẹ́lẹ̀ nínú ètò mi, ẹ̀yin tẹ́ ẹ̀ tí wò ó, ẹ wo skiti láìpẹ́ yìí, ẹ wo bó ṣe jẹ́ bọ́n ṣe tẹ̀lú ọ̀hún dó, bọ́n ṣe rìnrìn àjò lọ káàkiri tí wọ́n kúrò lérèkìtì jarun tí wọ́n ń lọ títí lóríṣiríṣi tí wọ́n fi dé Bàdágìrì kó tó di pé wọ́n wá débi tí wọ́n dé òun. Ní tí wọ́n fi ń ṣe atọ́nà tí máa ń tọ́ wọn sọ́nà, tó tọ́ wọn sọ́nà débi tí wọ́n dé, gbogbo ẹ̀ lẹ́rìí. Ẹ wò ó báyìí bí fíìmù. Kí ló wá dé tẹ́nìkan wá dé tọ̀sán kan òru kan, ṣé ẹ mọ̀ pọ́ bá kẹta leléyìí tí wọ́n mọ̀ fi jẹ tí sì sáwọn ló tọ́ sórí àpèrè ní Ìpókíà. Ẹ wò ó dáadáa, ọba kẹta ni. Àtòrí ọba kẹta yìí ló sì ti yẹ kí ẹ má jẹ tàn yín ni ó ti tán. Bẹ́ẹ̀ ni, bó bá jẹ́ ọba kẹta yìí náà ló tọ́ lórí àpèrè o, tí wọ́n bá ṣèdájọ́ tó bá ti jẹ́ ìdájọ́ òdodo, fine, déédéé ni, gbogbo wa la faramọ́. Àmọ́ bí bá ti ṣẹni tó ń bẹ lóyè, adájọ́ bàbá
a gbọ́ pé kì í gba rìbá, a gbọ́ pé kódà ó ti tó bí èèyàn bíi 4 tó ti sọ fún mi pé adájọ́ tó wà lórí ẹjọ́ ọ̀hún òótọ́ ni ó sọ, kìí ṣe báyìí kìí ṣe báyìí, kìí mú òmùlùmọ́là bí nǹkan kan. Inú mi sì dùn. N ò ní dákọ yín nísìnyí, wọ́n wà dákọ yín lọ́jọ́ Monday torí wọ́n ṣètò kan lórí yín bàbá. Olódùmarè ó túbọ̀ mọ́ fún yín ṣe. Bàbá ẹ wo tó Olódùmarè, adájọ́ tí ń dá ẹjọ́ ìpókíà lórí ọ̀rọ̀ lọ́balọ́ba. Ẹ wo tó Olódùmarè tó dá yín sáyé. Ẹ wá wo ti àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá pẹ́yìn náà jọmọ bíbí ilẹ̀ Yorùbá káàárọ̀ òjíire. Ẹ wá wo àṣẹ tí ń bẹ lórí àpèrè. Ẹ wo àwọn wàhálà táwọn baba ńlá baba wa ti ṣe ńgbà náà lọ́hùn. Ẹ jẹ́ ká wò pé ẹni tí ò tọ́ sórí àpèrè nílẹ̀ Yorùbá bó bá jókòó ńbẹ̀ ìlú òyìn rójú kì í ráyè. Ẹ wá wo tàwọn tí wọ́n ti fẹ̀mí ara wọn di nílùú Ìpókíà tó jẹ́ pé ọ̀rọ̀ wàhálà yìí ti gbẹ̀mí wọn, wọ́n ti lọ tí ó sì yẹ kó jẹ́ àsìkò tó yẹ kí wọ́n kú ni wọ́n kú. Ẹ wá wo ti pé ẹ̀yin náà lẹ́bi ẹ lára, ẹ níyàwó ẹ sì bímọ, Olódùmarè ọba ó sì bá yín tọ́jú gbogbo èso yín. Ẹ ní sọmọnù, ẹ ní sọ ayanù. Bàbá adájọ́ tí wọ́n wà lórí ọ̀rọ̀ ti Ìpókíà, ti ọ̀rọ̀ lọ́balọ́ba wọn. Bàbá ẹ ṣètò Olódùmarè, Olódùmarè ó fún yín ṣe torí ẹjọ́ sì ń bẹ ní ẹjọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí tẹ́ ń béèrè lọ́wọ́ mi pé àdìjú ò wọ́n náà ti parí ẹjọ́. Wọn ò parí ẹjọ́ o. Ẹ má jẹ́ ń tàn yín, ṣe rí àwọn aṣáde Royal Family torí ilé ẹjọ́ mo sọ fún yín gbà náà pé àwa náà ń lọ bá àti ẹ̀ lè débẹ̀. Aráàyàn lọ, a ní aṣojú tó lọ sílé ẹjọ́. Wọ́n rúùlù aṣáde family out o. Wọ́n sọ fún wọn ni kí wọ́n lọ rèé ṣàtúnṣe torí ìgbà tí wọ́n gbé ẹjọ́ wá tí wọ́n gbé Yísí Ọláníyan lọ ilé ẹjọ́, wọn ò kọ àwọn ọmọye tó fẹ́ gun orí àpèrè. Wọ́n fi orúkọ wọn sí pé lágbájá ló fẹ́ débẹ̀, tàmẹ̀dò ló fẹ́ débẹ̀ nínú aṣáde family. Àmọ́ wọ́n lo aṣáde family. Adájọ́ sì sọ pé ẹnìkan yìí já wá dé, ẹ mú ọkọ̀ wá ni. Táwọn èèyàn náà tí mo sì mọ̀ pé àgbo wọn tó tàdé mọ́yìn lọ rèé gbágbára wá ni torí orí àpèrè àwọn baba ńlá wọn ni. Ìdínú gangan táwa fi ń gbìyànjú láti bákan nínú wọn sọ̀rọ̀ tá àti láǹfààní. Ṣùgbọ́n b'Olódùmarè tí ń bẹ tẹ́mi ẹ̀ ń bẹ, wọ́n fi dá yín lójú pé bí ọba ilé tọ́sẹ̀ kan sígbà tá a wà yìí, wọ́n gbìyànjú gbogbo agbára mi. Wọ́n bá wọn sọ̀rọ̀ tòró náwọn nǹkan kan tí mo fẹ́ gbọ́ látọ̀pọ̀ ọ̀dọ̀ wọn. Bẹ́ẹ̀ ni aṣáde family ò kúrò nínú àwọn tí sì ń du ipò ọba ní Ìpókíà báyìí, wọ́n sì wà on the track. Ẹ wá jẹ́ ń sọ fún yín, àwọn ọ̀tẹ̀ ní bọ̀tẹ̀mọ́lẹ̀ Royal Family wọ́n wà on the track 24/7 ni. Níjọ́ náà ńgbà tí adájọ́ ṣe ìdájọ́ náà lórí ọ̀rọ̀ ọ̀tẹ̀ ní bọ̀tẹ̀mọ́lẹ̀ Royal Family torí wọ́n dárúkọ wọn, ó kọ bàbá ọ̀hún, àìmọ̀ níyè inú ìmọ̀ wàá fi mí ṣe nǹkan o, wọ́n dàkọ bàbá ọ̀hún torí wọ́n sọ nílé ẹjọ́. Ilé ẹjọ́ làwa ti mọ ọ̀pọ̀lọpọ̀ details, kò sì síbi tá àti kí n ṣiṣẹ́ ìwádìí wa dé, kò síbi táwa èsè dé o. Ẹ jẹ́ ń sọ lórí ọ̀rọ̀ ọ̀tẹ̀ ní bọ̀tẹ̀mọ́lẹ̀ Royal Family. Mo ń gbìyànjú láti rí bàbá ọ̀hún náà tàbí kí n bá wọn sọ̀rọ̀. Kódà mo lọ rèé wá bàbá ní Facebook. N ò gẹ́ẹ̀tì bàbá, bóyá bàbá ò lo Facebook. A sọ pé bàbá yìí jẹ́ Bánkọ́lé Akeem Dáhùnsí. Ẹ dákun bàbá, bí bàbá bá ń wò mí báyìí tàbí bí wọ́n bá léèyàn tó súnmọ́ bàbá tó mọ̀ wọ́n nílùú Ìpókíà tẹ́ni ọ̀hún wá ń wò mí, ẹ dákun mo f'Olódùmarè bẹ̀ yín. Àwa ń ṣe kálàáfíà ó jọba ni, àwa ò gbè síbì kan.
kí bàbá jọ mo fẹ́ gbọ́rọ̀ lẹ́nu wọn. Orúkọ wọn ni bàbá Akeem Dáhùnsí. Bí wọ́n bá láǹfààní láti wò mí, kí wọ́n ó pè mí, mo fẹ́ gbọ́rọ̀ lẹ́nu wọn. Kí wọ́n mọ̀ sá fún mi, ọmọ wọn ọmọdé ni mí o. Mo fẹ́ gbọ́rọ̀ lẹ́nu wọn torí yẹ ká gbọ́ lápá kìíní ká gbọ́ lápá kejì. Kódà bó ṣe bàbá Yísà Ọláníyan, mo fẹ́ gbọ́rọ̀ lẹ́nu tiwọn náà. Bí wọn ò bá sì láǹfààní láti gbọ́rọ̀ lẹ́nu wọn, mo ti pe àwọn èèyàn wọn kí wọ́n jẹ́rìí sí tí n bá parọ́. Mo ti pè wọ́n bí ẹ̀ẹ̀mẹ́ta ẹ̀ẹ̀mẹ́rin, mo ti bá èèyàn bí mẹ́ta sọ̀rọ̀ lápá ọ̀dọ̀ wọn tí gbogbo wọn tán ignore mi. Wọn ò padà bá ń sọ̀rọ̀ mọ́. Wọn ò lè fún mi ní ọ̀rọ̀ pé òkè báyìí ló ṣe rí o, báyìí ló ṣe rí o. Ó fi hàn pọ́rọ̀ náà ti ní kéèlẹ̀ nínú. Mo ní Oyèlẹ́gbin ló bí Adégolú, Adégolú ló bí Bánkọ́lé, Bánkọ́lé ló bí Akeem Dáhùnsí tóun jáde lábẹ́ Ọ̀tẹ́níbọ̀tẹ̀mọ́lẹ̀ Royal Family. Àwọn náà lórí àpèrè baba ńlá wọn ló tún tọ́ sí o. Tó mo sì ń bọ̀ lórí ọ̀rọ̀ bàbá Yísà Ọláníyan náà. Ìtàn wọn bẹ ńlẹ̀ bìbà, wọ́n sọ síta. Àsìkò ti tó tí wọ́n sọ síta. Ẹ jẹ́ á máa bá bọ̀ ni, ká máa bá bọ̀. Olódùmarè ọba ó mọ̀ fún wa ṣe. Ẹ dákun ẹ jẹ́ máa ṣẹnu ní dédé sí bíbá yìí kí n má gbà yín lásìkò jù gbogbo ẹ̀yin olólùfẹ́ mi Àdìtú Ọ̀rọ̀. Lọ́jọ́ Monday tó ń bọ̀ yìí, ẹ pàdé wa, ẹ pàdé mi Àdìtú Ọ̀rọ̀ Olódùmarè lórí ìkànnì yìí náà ni. Lọ́jọ́ Monday aago 9 sí aago 10 alẹ́ ni a mọ̀ fún yín láwọn ètò tó gbáǹkọ́gbìn lórí ọ̀rọ̀ lọ́balọ́ba nílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n àkọ́kọ́ fẹ́ yànnà náà ti Ìpókíà ká dúró lórí ẹ̀ ká parí ẹ̀. Nígbà tá a bá parí ẹ̀ bóyá á padà sí ọ̀dọ̀ àwọn àgbọ́sàsá. Èmi Àdìtú Ọ̀rọ̀ Olódùmarè mo sọ bẹ́ẹ̀. Kò síkú tí ó pàgbà tá à ní bá polórí ẹ̀ ń bẹ́ẹ̀ mọ́ jẹ́ ń tàn yín. Kò sẹ́nì kankan tó lè mẹ́yìn kan lẹ́yìn Olódùmarè ọba. Ìpókíà mo dé sí yín lọ́rùn, mo sọ fún yín. Bàbá Yísà Ọláníyan, ẹ̀yin náà tètè fún mi ní tẹ́ bá mọ̀ nípa ọ̀rọ̀ yìí kí n lè sọ gbogbo ẹ̀ papọ̀ ká lè ṣètò gbogbo ẹ̀ pọ̀. Àmọ́ bẹ́ẹ̀ bá fún mi níta bá mọ̀ náà la sọ. Àwa ò sì ní parọ́ àní gbè síbì kan. Olódùmarè tẹ́lẹ̀rí mi o. Tó mo ń lọ, mo wá ń bọ̀ ẹ̀yin olólùfẹ́ mi. Mi ò ní fi yín ṣàwátì. Ẹ gbàpò tí yín, ẹ mọ̀ rè ṣe nǹkan tẹ́ ẹ bá ń ṣe láṣẹ Èdùmàrè. Èmi ni wọ́n mọ̀ wá, ẹ̀yin ni wọ́n mọ̀ bá. Tí wọ́n tún fi padà dé wá bá yín. Ojú tẹ́ fi ń wò mí ò ní relédè yìí. Etí tẹ́ fi ń gbọ́ mi ò ní fàyà pẹ̀rẹ̀gẹ̀dẹ̀. Ẹ ní sọmọ nù, ẹ ní sọkọ nù, ẹ ní sọ aya nù. Ẹ ní bọ́wọ́ sọ́wọ́ Fúlàní ajínigbé. Wọn ò ní jí yín gbé, wọn ní jí ọmọ yín gbé láṣẹ Èdùmàrè. Ọkọ̀ tí wọ́n so mọ́ ìwò mọ́ kò ní gúnlẹ̀ síta ọ̀dọ̀ yín o. Bẹ́ẹ̀ bá ti ń lọ ẹ máa lọ re ni, ẹ wà tún máa bọ̀ re. Ẹ ń bá wa ní káwa lọ ká mọ́ bọ̀ náà láwà dé là ní dé bá láṣẹ Èdùmàrè. Mo kí gbogbo yín o. Ẹ kú bélébùrù àti pé orí, ẹ kú kalẹ̀.